mo kò dislike Yomi unknowingly to me pé kò ṣe mí mo dẹ̀ dislike ẹ̀ èmi kò jẹ́ ẹ mọ̀ pé mi ò like confrontation nígbà tí Yomi ò ṣe mí Yomi ò bú mi Yomi ò wá fún mi ṣé wá rí nígbà tó wá rí pé mi ò wá fún Yomi mi ò bú Yomi but lókì a máa ń mú Yomi ṣeré wọ́n tún wá gbé súnmọ́ Yomi wọ́n tún mú Yomi wọ́n fi Yomi ṣọ̀rẹ́ so mọ̀ pé mi àti Yomi Fabiyi ti jà rí there was a time ìjà wa àbúrà wa o mo kò dislike Yomi unknowingly to me pé kò ṣe mí mo dẹ̀ dislike ẹ̀ kí ló jẹ́ kí n dislike ẹ̀ wọ́n gbé súnmọ́ mi wọ́n bẹ̀ sí ní fẹjọ́ Yomi sùn mi ò dẹ̀ lè pé Yomi so tí n bá rí Yomi bàbá kò ní wo ẹ fi bọ̀bọ̀ ẹ̀ at a point mo sọ Yomi lẹ́nu mo ní bàbá àsìkú of which àwọn tèmi ń gbèjà aṣọ fẹ́ pa mí ni aṣọ fẹ́ destroy mi aṣọ fẹ́ bà tèmi jẹ́ ni àṣẹ Yomi gangan tán ni ló máa pè bàbá àsìkú àṣẹ òun gangan ló máa ń dúró fún ni nígbà ṣòro Austin Emmanuel mi ìmọ̀ ṣóorí tán bá ti kó ìfẹ́ wá àfi kó o ṣọ́ra tán bá ti kó fẹ́ bù ẹ̀ wọ́n fẹ́ destroy ẹ̀ the industry is deep kí ni mo sọ fún ẹ the industry is what is deep mo bẹ̀ sí ní pé Yomi ní bàbá àsìkò abẹ̀yìn sọ pé títí ẹ ti pọ̀ jù wálẹ̀ ẹ ti pọ̀ jù kí ló kàn án ṣóhun nìkan ni ẹ bẹ̀ lọ́wọ́ mi pé ṣé Yomi ó bá mi sin òkú bàbá mi àbókù ìyá mi unknowingly to me but mo jọmọ tó gbọ́n physically mi ò bú Yomi rí physically mi ò ṣe show fún Yomi Ọlọ́run tó yọ mí nìyẹn o aṣọ fẹ́ destroy mi ni èmi kò jẹ́ ẹ mọ̀ pé mi ò like confrontation nígbà tí Yomi ò ṣe mí Yomi ò bú mi Yomi ò wá fún mi ṣé wá rí nígbà tó wá rí pé mi ò wá fún Yomi mi ò bú Yomi but lókì a máa ń mú Yomi ṣeré wọ́n tún wá gbé súnmọ́ Yomi wọ́n tún mú Yomi wọ́n fi Yomi ṣọ̀rẹ́ Yomi ganu sí kò kú mọ̀ tẹ́ ẹ̀ òun náà ganu sí ó lọ bá wọn ṣọ̀rẹ́ sórí tó bá ti di level council ẹ̀ ṣì máa dúpẹ́ level ege wálẹ̀ ló wà ó gbọ́ mi Ọlọ́run tó yọ mí aṣọ ń bọ̀ wá fún mi ló ní kí n má jáde publicly bú Yomi Austin Emmanuel Ọlọ́run ló ní wọ́n dẹ̀ tó bá rí wọ́n máa sún ẹni wọ́n bèrè ẹ láàárọ̀ wọ́n bèrè ẹ lọ́sàn wọ́n bèrè ẹ lálẹ́ wọ́n tún máa sunkún tó máa ń bẹ sọ̀rọ̀ ìwọ náà máa pity wọn wọ́n wá máa dárúkọ Yomi ẹ rí pé kébé super náà pé lẹ́nìí ni ẹ rí pé Yomi ò ní views ẹ rí pé wọ́n gbà tiẹ̀ ó á take wọn tó 10 years kan tó bá débẹ̀ but there's something I love about Yomi he never back down and he doesn't care. And he doesn't care. I've never said this to Yomi before. I've never said this to him. And I prefer saying this because of you. Austin, èmi kò jẹ́ ẹ mọ̀ pé mi ò like confrontation. Nígbà tí Yomi ò ṣe mí, Yomi ò bú mi. Yomi ò wá fún mi. Ṣé wá rí nígbà tó wá rí pé mi ò wá fún Yomi, mi ò bú Yomi. But lókì a máa ń mú Yomi ṣeré. Wọ́n tún wá gbé súnmọ́ Yomi. Wọ́n tún mú Yomi, wọ́n fi Yomi ṣọ̀rẹ́. Yomi ganu sí kò kú mọ̀ tẹ́ ẹ̀ òun náà ganu sí ó lọ bá wọn ṣọ̀rẹ́ sórí tó bá ti di level council ẹ̀ ṣì máa dúpẹ́ level ege wálẹ̀ ló wà ó gbọ́ mi Ọlọ́run tó yọ mí aṣọ ń bọ̀ wá fún mi ló ní kí n má jáde publicly bú Yomi Austin Emmanuel Ọlọ́run ló ní wọ́n dẹ̀ tó bá rí wọ́n máa sún ẹni wọ́n bèrè ẹ láàárọ̀ wọ́n bèrè ẹ lọ́sàn wọ́n bèrè ẹ lálẹ́ wọ́n tún máa sunkún tó máa ń bẹ sọ̀rọ̀ ìwọ náà máa pity wọn wọ́n wá máa dárúkọ Yomi ẹ rí pé kébé super náà pé lẹ́nìí ni ẹ rí pé Yomi ò ní views ẹ rí pé wọ́n gbà tiẹ̀ ó á take wọn tó 10 years kan tó bá débẹ̀ but there's something I love about Yomi he never back down and he doesn't care.
And he doesn't care. I've never said this to Yomi before. I've never said this to him. And I prefer saying this because of you, Austin Emmanuel. Showing that on the wípé èmi ò ṣe show. Wọ́n fẹ́ kí n wá ṣe show fún Yomi. Wọ́n fẹ́ kí n wá bú Yomi. Wọ́n fẹ́ kí n ta sí Yomi. Èmi ò ṣe ẹ̀yin kùlé láti jọ ń ṣe gbogbo ẹ̀. Wọ́n rí pé mi ò ṣe, wọ́n wá súnmọ́ Yomi. Wọ́n gbé súnmọ́ Yomi. Ńgbà tó gbé súnmọ́ Yomi, wọ́n wá mú Yomi mọ́ra. Ó wá di wípé ṣé bá ní kó ṣe show fún o dẹ̀ lè ṣe show. Èmi ò lè ṣe show. Ó dẹ̀ ti dọ̀rẹ́ wa báyìí gbogbo yẹn máa lọ. Aṣọ tún mórí Yomi mọ́ra ni. Kò tún tó ṣù mélòó kan wọ́n tún gbà sí fún Yomi. Ńgbà tó gbà sí fún Yomi, àjọ tèmi ti rí Yomi pẹ̀lú wọn. Ọ̀rẹ́ mi ni Yomi o, mi ò ya bá Yomi sọ̀rọ̀ mọ́. Mi ò bá sọ̀rọ̀ mọ́ dọ̀la. Ẹ mọ̀ nǹkan tí mi ṣe bá sọ̀rọ̀ mọ́. Yomi ò ṣẹ̀ mí, ẹ̀rù èèyàn ló bà mí. Ní ọjọ́ kan mo dábẹ́kúta. Mo dẹ̀ rí tó ń sọ̀rọ̀ sister mi kan láìdá. Mo bá ní ẹ má máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkọ àtìyàwó. Àti tá ń sọ̀rọ̀ àǹtí yẹn bá wọlé. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àǹtí yẹn bá ekúlẹ̀ ẹ káàbọ̀ máa kíní wọ̀ kíní kan. Mo bá ṣe báyìí. Ibi tẹ́mi ti wà carried away. Èmi náà ṣàkíwọ́ ẹ kásán mà. Mo ṣà ń wò. Ẹ mọ̀ pé mi ò ríru àwọn style ọmọ ilẹ̀ Haúsá lè ní. Èmi ò ríru àwọn style bẹ́ẹ̀. Téèyàn bá ṣe ẹ̀sọ́ kan lójú kẹ́dẹ̀ move on. Ṣé pé ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn èmi ò ń ṣe gbogbo level yẹn. Ntí bá lè sọ lẹ́yìn ẹni máa sọ lójú ẹ̀. Ntí bá lè sọ lẹ́yìn ẹni máa sọ lójú ẹ̀. Èmi ò ráyè gbogbo yẹn. Tó bá ṣẹ̀bi tó bá fọkàn máa sọ lójú ẹ̀. Ó ti tán síbẹ̀ nìyẹn. Kò dẹ̀ pẹ́ báyìí sister wa yẹn bá jáde pé wọ́n ní kán lé mi kúrò ní location yìí.